Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Wọ́n ti sọ̀rọ̀ ká tó sọ̀rọ̀. Wọ́n ti wà nínú agbo yìí. Alhaji Olúgbéga. Orúkọ tèmi ni Abọ́sẹ̀dé Arẹ́gbẹ́ṣọlá Tinúkẹ́ Ògúngbè. Ó jọmọ tí mo fẹ́ràn gan torí àjọ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ẹ̀ ní èèyàn gidi ni, ọmọ tí ó náìsì ni, ọmọ tó ná yàyà, ọmọ tó kóyàn mọ́ra ni. So òun ló ṣe pè wá síbi tí gbogbo àdẹ̀wò pé a gbọ́dọ̀ fún ní support ní gbogbo ọ̀nà. Ẹ ti mọ̀ pé nǹkan tó fi sọ pé òun fẹ́ ṣe lọ́ńṣì múvì kẹ́ mọ̀ pé iṣẹ́ tó fẹ́ ṣe yẹn iṣẹ́ ńlá ni. Ìyálé mi nǹkan tí màá sọ fún àwọn èèyàn ni pé kọ́ ju tó bá ṣe ń jáde báyìí kọ́ bá wa wo ìyálé mi. Nǹkan tí mo ní fún Tinúkẹ́ Ògúngbè, ìmọ̀ràn tí mo ní fún Tinúkẹ́ Ògúngbè pé bó ṣe ń ṣe náà ni kó máa ṣe lọ, kó má fi kankan ṣe ìjì ìwà ẹ̀ rárá o, kí nǹkan kan má ti sọ pé jẹ́ ń ṣe báyìí rọ́, bó ṣe ti ń bá ti tiẹ̀ bọ̀ láti ilẹ̀ náà ni kó máa bá lọ. Ajásọlá ajásíre fún wa bó ṣe máa jẹ́ nìyẹn. Àwọn èèyàn ti wà lórí àga tó bá fẹ́ máa kí wọn. Àfi bí ìgbà tí aṣọ Tinúkẹ́ aṣọ wedding ni wọ́n ṣe máa ń báyàwó kó aṣọ lẹ́yìn náà ṣe bá kó. Tinúkẹ́ akutubu awu bí lónìí. Ẹ wọ celebrant ó. Ìnílè ní jẹ́ ẹni tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀. Àṣàmú arájòjò bàbá mo tó kí yín lẹ́ẹ̀kan sí ẹkú kalẹ̀ ń bí. Ìdí nìyẹn tí mo fi ń fi àkókò yìí kí gbogbo àgbààgbà tó ti wà nínú agbo, báwọn àgbààgbà bá tún dé àtúnṣe máa kí wọn. Gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin màmá tẹ́ ẹ ti wọlé sínú agbo yìí, gbogbo boys, ọ̀ṣọ́rọ̀ adélébọ̀ obìnrin, everybody pátápátá la kí pé ẹ káàbọ̀. Káfí náà olóúnjẹ, akíwọ náà káàbọ̀, Ṣọlá káàbọ̀, Ọmọlára káàbọ̀, Oríire káàbọ̀ oníkèpè ẹ̀ náà. Tiẹ̀ pọ̀ káàbọ̀. Ó yẹ bá mi ju láìfì yẹn lẹ̀ kó máa lọ. Ògùn tàbí oníṣọ́ tí owó tinú rẹ́kọ̀dì mi ò tó ń bọ̀ kí n tó bí akúlékúlé. Ẹtú òwò wò wọ́n jẹun ṣe pọ̀. Kò sí kinní kan láàrin wọn bàbá arábíà. Ẹ wo Bálẹ̀ Skibọ̀, ẹ wo Kúlé Fáìtà, Àlàwọ̀ Adékúnlé. Ẹtú MC Musiliu Òṣòdì wọ́n jọ wá bí, wọ́n jọ wá kánìbà mi ní bàbàrà fíà. Dání àti parí ẹ̀ bó ti kàn kò sí jọ̀bọ̀ kúlé ká máa yọ̀ ká máa jó. Mo ní ìbọn pé ẹni bá lóògùn ò dẹ̀ sọ páwọn ló lè sẹ́. Ẹnìkan kì í dáwà dé. Ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ majority. Torí pé ìran Bíntù ní Fátímọ̀. Ìran Kúbúrà ló ń da Dìdá. Ìran Yúsùfù ló ń da Mùdá. Ọ̀rọ̀ ló kọ́ mọ̀ kó mọ̀ rò wá ẹ̀wà gbọ́. Ọ̀rọ̀ ló kọ́ mọ̀ kó mọ̀ rò wá ẹ̀wà gbọ́. Ọ̀rọ̀ ló kọ́ mọ̀ kó mọ̀ rò wá ẹ̀wà gbọ́. Ọ̀rọ̀ ló kọ́ mọ̀ kó mọ̀ rò wá ẹ̀wà gbọ́. Ọ̀rọ̀ kan gbé mi nímú tí mo fẹ́ wí o, mo rí pẹ́sẹ̀ tí pé o, ojú ti pè mí gbà tí mo rí káàkì Rashidi, mo rí àfàyí sí ẹ̀ka, babaláwo kú kálẹ̀ ọmọdọ́lá mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ gbòdìyàn kan bẹ ní ìgboro Àlàwọ̀ Adé onípàpà kò ṣọba, lágbájá lọ́ba kẹ̀mẹ́rin lọ́tún bá.
pa jẹnẹrétọ̀ ní sẹ́ dáńdọ́sọ̀ lẹ́ka mo ní ṣàlàyé pátápátá. mo fẹ́ rán yín létí mísìkì ibi ìbára yín máa bẹ̀rẹ̀ tí bẹ̀rẹ̀ o. on the 2nd of July 1993 ló kọjá o ní first television station ìlú Áfíríkà o ìyẹn NTA nìbàdàn pẹ̀lú sowọ́pọ̀ àwọn èèyàn náà western zone wọn fà ìdè wá sí ìjọba orin. ọba ti pé méjìlá àfi o ìjòyè lè pé méjìlá àìdè wá sí ìjọba ni. ee abájẹ́lá dábàrí wọn dà ilé adé bàbá ọba. ó ní abájẹ́lá dábàrí wọn dà ilé adé bàbá ọba. wọ́n ní congratulation ẹ̀dọ̀dì ilé adé bàbá ọba. kọ́láwọlé mi kọ́ lè ṣàìdá adé bàbá ọba. àwọn lọ́wọ́ bàbá kúté ní dọ́là ní ọkàn tó wà lèjì bẹ́ẹ̀ ló wà ní ìṣúná láyé àkùtẹ̀ alábòsí oníhùnmí wọ́n lé níwájú wọn tẹ́lẹ̀ ìbọn bẹ́ẹ̀ lòwúrọ̀ àkùtẹ̀ alábòsí oníwà àkùtẹ̀ alábòsí oníwà àkùtẹ̀ alábòsí oníwà. Mr. Abebe, ẹ ṣé o. ẹ wá ìfàlùkù ṣé létà ìyàwó máa fún mi lówó sí ìfàlùkù ìfàlùkù. Ọ̀gá wa tó kọ́ wa ń ṣẹ́ tọ́jú adé bí wọn tí ì fún mi lówó tí ìbálẹ̀ fún mi lówó ìgbéraga ni. irọ́ àgbàlá àgbóníwò ibẹ̀ ti àgbàlagbà ìfàlùkù. bóyá jẹ́ nìyẹn bí ètò yẹn ṣe ń lọ lọ́wọ́. ìyàwó wọn sọ pé ní ìwọ̀sẹ̀ ìyàwó. torí ìyàwó Ògúngbè láṣẹ wa Àtinúkẹ́ Ògúngbè òní máa dùn ó dẹ̀ wọ́n láàrin akáwọn àgbáwo ìdílé òde àwọn àgbáwo tí wọ́n ti wà ní wọlé akọ́dún àgbáwo ẹ̀sán tìṣà ọ̀dà àgbàlagbà olórí ẹbí wa nọ́mbà wa àti àwọn àgbà òṣèré tíátà nínú ilé àti gbogbo wọn káàbọ̀. àwọn lọ́gà lábẹ́ mo ti rí jà nígbè mi gba mọ̀súlù jà nígbè mi. ẹ̀mí àdà ọ̀gá Káyọ̀dé Akíndínà dìímà Ṣẹ́gun Ògúngbè oní nǹkan òní kò gbọ́dọ̀ mọ́ àgbádá kò lè múra bẹ́ẹ̀ à ń ṣe múra àgbádá ni ó gbọ́dọ̀ lọ ni kò ní lọ́kẹ̀ àgbádá dìímà gbọ́dọ̀ yàtọ̀ Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá àkótọ́ kí náà fi dáàbì máa mọ̀ yàtọ̀ àgbádá ni àgbádá òun lè bí tírú káàbọ̀ Ṣẹ́gun Ògúngbè àgbádá òwò àgbádá ẹnìyà àgbáwo respect aṣáàtòkò respect ẹwà àgbádá ṣe ayé tí wàá dayé ṣàgbádá yìí. ó yẹ kí èèyàn dá tẹ́lọ̀ demand ṣé tẹ́lọ̀ tó rọ́ṣọ yìí wà ní ó dìú fún ẹ̀gbá bí wọ́n bá wọlé ìrọ̀lẹ́ àná náà abẹ́rẹ́ nípa aṣọ ẹ̀ tó kú nǹkan tẹ́lọ̀ ẹ̀ jẹ́ aṣọ o agbádá agbádá rẹ̀ àbí ṣàpárá kò pọ̀ tó èwo lélẹ́yìí bàǹṣíkì lélẹ́yìí. Abia báwo ló ní ṣe fẹ́ rí báyìí ṣó máa bìsà ṣó máa bìsà ṣó máa bìsà ọ̀gá president ìṣọ̀lá òpó ọmọ alábàájú pẹpẹ lórí igi jẹ mi ò jẹ tí fi gba òkèlè tọ́bẹ̀ o adáadé nú asùnmọ̀ tí ìṣàna ìyàwó the one and only justice commander bá bá ètò ọ̀gá Mákindé Fásunlé rẹ́sipẹ̀sà ọ̀gá ti wọlé irọ́ ni o ọ̀gá ìmọ̀láìta kò bí ẹyẹ sọ́gi ọ̀gá òsínbì ẹ̀ṣà ló pín ará ògbójò ará òde ògbólúkẹ́ ọmọ apọn kékeré bí ẹni pọnmọ́
ó ń pé kémi kò jọ tọ́ya kí wọ́n má ṣe gbé mi fún ọ̀ya kùnbọ̀kùnbọ̀ èyí mi ò jọ tó ṣá kọ́ má ṣe gbé mi fún ṣáàlà ẹ̀ ìké mi wá dìgà múṣẹ ọmọ oníke ẹ̀yìn gẹ́gẹ́ eégún di mẹ́ta ló gbé lé bàbá ṣẹ́gun máa lọ bẹ́ẹ̀ respect Mr. J. Yeah, thank you very much my friend Bẹ̀bẹ̀ Musiliu àjọwà náà ni nígbà tí Bẹ̀bẹ̀ Musiliu ń sọ̀rọ̀ lọ́wọ́ ni twin brother mi yẹn ní kejì mi Ṣẹ́gun Ògúngbè ọkọ Tinúkẹ́ Ògúngbè tó ń ṣe lọ́sìn lónìí kò wọlé sáàrin wa ẹ̀rí kan Tinúkẹ́ ó gbé mọ́kọ ẹ̀ lọ́rùn ní wíwíwí kí ló ṣe bẹ́ẹ̀. ẹ yà inú náà. ẹ yẹ ká ṣe báyìí. ẹ gba àwọn èèyàn lọ́tọ̀ tó máa pélé gbà. nígbà tí àwọn àgbàlagbà ti fún wa ní àdúrà. ẹ jẹ́ ká gbé Tinúkẹ́ Ògúngbè wọlé. Tinúkẹ́ wojú mi kò sáyé pé ní àwọn àlejò lóhùn lẹ́nu yé kí àwọn sì ṣàkíyè orí àga mọ́. ní ìsinyìí o máa jó wọlé ijó ẹ̀yẹ. òkè yìí dẹ̀ ló ń bọ̀ wá jókòó sí. ọlọ́jọ́ bí máa ń jẹ́. ẹ̀rí lásọkún Chief brother Lateef Ìyáná aláṣẹ Palmview Estate bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí mo wá fi orúkọ yín kí gbogbo èèyàn tó wà ní sáàkù yẹn pé ẹ káàbọ̀ sínú agbo tá a wà yìí lẹ́ẹ̀kan sí mo kí Ṣẹ́gun Ògúngbè. èmi àtọ̀rẹ́ mi lájọ máa fà ń bí lónìí tó máa já kutukutu ó pàdé àgbákò lẹ́ni.
Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but inú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.